Hello, I welcome you to my Yoruba language class. In our class today, we shall be learning the Yoruba calendar, Kojoda. Alright, let's go. It should be noted that before the colonial invasion, the traditional Yoruba week has 4 days, with each of the days dedicated to different orishas as follows. Day 1, Ọjọ́ Ọbàtálá. Day 2, Ọjọ́ Ọ̀rúnmìlà. Day 3, Ọjọ́ Ògún. Day 4, Ọjọ́ Ṣàngó. After colonialism, the Yoruba people reconciled with the Gregorian calendar, dedicating the 7-day calendar to doing business and the 4-day calendar to the orishas. Day, Ọjọ́. Week, ọ̀sẹ̀. Month, oṣù. Season, ìgbà. Time, àkókò. Hour, wákàtí. Minute, ìṣẹ́jú. Seconds, ìṣẹ́jú àáyá. Now the days of the week. Sunday, ọjọ́ àìkú. Monday, ọjọ́ ajé. Tuesday, ọjọ́ ìṣẹ́gun. Wednesday, ọjọ́rú. Thursday, ọjọ́bọ̀. Friday, ọjọ́ ẹtì. Saturday, ọjọ́ àbámẹ́ta. Now the months of the year. January, oṣù Ṣẹ́rẹ́. February, oṣù Èrèlè. March, oṣù Ẹrẹ̀nà. April, oṣù Ìgbé. May, oṣù Ẹ̀bìbì. June, oṣù Òkúdu. July, oṣù Agẹmọ. August, oṣù Ògún. September, oṣù Ọ̀wẹ̀wẹ̀. October, oṣù Ọ̀wàrà. November, oṣù Bélú. December, oṣù Ọ̀pẹ. Now the seasons. Raining season, ìgbà òjò. Dry season, ìgbà ẹ̀rùn. Winter, ìgbà òtútù. Summer, ìgbà ooru. We have come to the end of the lecture. We will meet in the next class.